ọ̀pọ̀ àwọn olólùfẹ́ orin fújì àti olólùfẹ́ aláàjì wàsíù alábí pasuma òun náà ni wọ́n ti ń kí o tí wọ́n ti ń fi ìdùnnú àti ìfẹ́ wọn hàn sí bí iléeṣẹ́ tó ní Truecaller app bí wọ́n ṣe pè é wípé kó wá jẹ́ aṣojú fún iléeṣẹ́ náà láti máa polongo fọn rere Truecaller app. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí wípé ní nǹkan bíi ọjọ́ mélòó sẹ́yìn òun ni awuyewuye kan òun ló bẹ́ sílẹ̀ láàrin àgbà olórin fújì ìyẹn Alhaji Taye Adébísí Taye Currency àti Alhaji Wasiu Alabi Pasuma tí oníkálukú tí wọ́n sì ń fà á tí wọ́n ń gbà á bẹ́ẹ̀ ni gbàgbọ́ ọtí lórí ojú òpó ayélujára. Ọ̀pọ̀ kan tẹ̀ ń sọ wípé tá a bá ń sọ nípa ọlá àti ọrọ̀ wípé Ọlọ́run ti kẹ́ Taye Adébísí Currency o, pé bóyá ọlá tó ní owó tó ní gan ni ó rúbò lójú tí ó fi ń ṣe bó ṣe ń ṣe yẹn, pàápàá jùlọ tó fi ń tanu sí Alhaji Wasiu Alabi Pasuma. Àwọn kan tẹ̀ sọ wípé Alhaji Wasiu Alabi Pasuma gan wípé kíní tí a náà ti pọ̀ jù ṣùgbọ́n èmi ń jẹ́ kó yé yín wípé kò sẹ́ni tọ́lọ́run ò kẹ́ nínú àwọn méjèèjì. Bọ́lọ́run ṣe kẹ́ Alhaji Wasiu Alabi Pasuma bẹ́ẹ̀ náà ni ọba Èdùmàrè ló kẹ́ Taye Adébísí Taye Currency. Àfẹ́ tó bá sọ wípé tòun ò tó nínú àwọn méjèèjì. Ṣùgbọ́n pẹ̀lú bí àwọn yẹn ṣe ń lọ tí oníkálukú ń sọ tiẹ̀, òun náà ni ìròyìn tún jáde o wípé Alhaji Wasiu Alabi Pasuma pé ó tún ti di aṣojú ìyẹn official ambassador fún iléeṣẹ́ tó ṣe àgbékalẹ̀ ojú òpó kan tí wọ́n pè ní Truecaller app. Truecaller app, iléeṣẹ́ tó ní Truecaller app ló pe Alhaji Wasiu Alabi Pasuma láti jẹ́ gẹ́gẹ́ bí aṣojú ìyẹn ambassador fún iléeṣẹ́ náà tí Alhaji Wasiu Alabi Pasuma tó sì ti tọwọ́ bọ ìwé àdéhùn láti jẹ́ gẹ́gẹ́ bí aṣojú fún iléeṣẹ́ tó ní Truecaller app. Ibi tí wọ́n ti ń tọwọ́ bọ̀wé òun náà ni ẹ̀yin náà ń wò tí àmúwá fún yín lójú móhùnmáwòrán yín yẹn. Oríṣiríṣi àwọn èèyàn òní wọ́n ti wá ń kí Alhaji Wasiu Alabi Pasuma fún oore tuntun náà. Àwọn nǹkan tẹ̀ ń sọ wípé eléyìí tún jẹ́ àpẹẹrẹ wípé alálùbáríkà tí Ọlọ́run fẹ́, ẹni tọ́lọ́run fẹ́, tọ́lọ́run fẹ́ràn, tọ́lọ́run sì bùkún pé ní Alhaji Wasiu Alabi Pasuma, torí pé pẹ̀lú bí àwọn kan tàn tí ẹ ṣe ń gbèrò láti máa downgrade ọlá, iyì, ògo àtorúkọ tí Ọlọ́run fún Alhaji Wasiu Alabi Pasuma, ṣùgbọ́n síbẹ̀ ọba Èdùmàrè ńṣe ni ó tún ń gbé gáàsì. Tẹ́ ẹ bá sì gbàgbé, tẹ́ ẹ bá rántí wípé láìpẹ́ yìí òun náà ni gbajúgbajà ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ agbóhùnsáfẹ́fẹ́ tó tún jẹ́ ọ̀rẹ́ mẹ̀kúnnù tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà, ọmọ Yorùbá, ìyẹn Alhaji Oríyọmí Amsat tó ní iléeṣẹ́ rédíò Àgídìgbo tó wà ní ìlú Ìbàdàn. Láìpẹ́ yìí ni Alhaji Oríyọmí ló náà bọ́ síta lójú òpó ayélujára láti sọ̀rọ̀ nípa Truecaller app yìí. Ọ̀pọ̀ àwọn èèyàn òní wọ́n ti wá ń fi ọ̀rọ̀ ìkíni, ìdùnnú àti ayọ̀ ránṣẹ́ sí Alhaji Wasiu Alabi Pasuma lórí oore tuntun, ìbùkún tuntun, ìgbéga tuntun eléyìí tí ó rí gbà yìí. Ẹ̀yin náà fi ọ̀rọ̀ ìkíni, ìdúpẹ́ ránṣẹ́ sí, ẹ̀yin náà fi ọ̀rọ̀ ìkíni ayọ̀ kẹ́ fi hàn sí Alhaji Wasiu Alabi Pasuma lórí oore tuntun yìí. A gbà á ládùúrà wípé àánú, oore ayọ̀, oore ìdùnnú
kò ní fi gbogbo wa sílẹ̀ o lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Eléyìí náà la gbọ́ o, la rí, la ní ká mú wá fún yín fẹ́yìn lólùfẹ́ wa lórí ìkànnì yìí. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ bá ní pín eléyìí kẹ́ ẹ sì bá ní subscribe ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe sórí ìkànnì yìí. Ẹ tẹ notification bell, ìyẹn aago rán mi létí kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá ní pín o, ẹ bá ní share rẹ̀ sórí àwọn ojú òpó platform yín tí ẹ̀ ń lò bíi Facebook, Twitter, àbí X, Instagram, YouTube, TikTok, Facebook, Telegram àti àwọn míì kó lè káàkiri àgbáláyé. Ẹ ṣé o, àdúpẹ́ àmọrírì yín.